ìbà 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 olódù ọmọ àrè alápá ńlá tó ṣolé ayé ró ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun ọ̀rọ̀ mọ níṣẹ́ tí fàyàtì gbẹgbẹnìkẹ aláàfin ọ̀run ọba tó ti wà káyé tó wà olódùmarè tó wà nígbà táyé ń bẹ bàbá mi àgbà tí ọmọ wà nígbà táyé ò ní sí mọ́ ẹ̀kẹrin nínú náà lérú ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú okìnìún mo ṣe dà ń ṣàkìsí olódùmarè kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè àfiyèsí olódùmarè ìbàrẹ̀ olódùmarè ọba alágbára gíga ọba lánàá ọba lónìí ọba títí ayérayé àìnípẹ̀kun olódù ọmọ àrè o ọba tó ga fíofío tí ọ̀la fi wé olódùmarè tó fọ̀run ṣebùgbé tó filé ayé ṣàpótí ìtìṣẹ̀ ìbàrẹ̀ mẹ̀sáyà kábíyèsí o kábíyèsí o kábíyèsí olódùmarè ọba tí fọba jẹ ọba tí rọba lóyè tí ò sí baba ńlákú baba èèyàn kan tó lè bo olódùmarè lérè wò olódùmarè o olódùmarè o olódùmarè o mímọ́ mímọ́ lóde ọ̀run ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọ ọmọ rẹ̀ nínú ọ̀fìn kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè àfiyèsí o ìbàrẹ̀ olódùmarè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ ọ̀yá ẹ gbéra pa ẹ dákun ẹ wá dé mi ọmọ yín lóhùn mo tún pè yín n ò pè yín fúnkú n ò sì pè yín fárùn ẹ ti sọ pé gbogbo ìgbà tí n bá pè yín lẹ́mọ̀ jẹ́ mi ní gbèjégbèjọ mo pe gbogbo yín báyìí ọ̀yá ẹ sáré tètè kẹ́ ẹ wá jẹ́ mi ní ihò tèmi o èmi ò pè yín fúnkú n ò sì pè yín fárùn láṣẹ Èdùmàrè ìpè ayé ńlẹ́mọ̀ bá wọn jẹ́ ní bá wọn jẹ́ pé tọ̀run gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ tó olódùmarè o olódùmarè o gbogbo ẹni tí bá ti ń yọ́nú sẹ́mi àdìtú ọ̀rọ̀ olódùmarè ìyọ́nú olódùmarè ẹnìkan máa bá gbogbo wọn àmọ́ gbogbo ẹni tí bá ti ń bínú ẹ̀mí àdìtú ọ̀rọ̀ olódùmarè olódùmarè ò dákun wá bá ń dá wọn láwọn ọlá kan olódùmarè bá ń gbojú méjèèjì lọ́wọ́ wọn bá ń gbapá méjèèjì lọ́wọ́ wọn ẹsẹ̀ méjèèjì tí wọ́n fi ń rìn bá ń gbà lọ́wọ́ wọn spíkà tí ń sọ̀rọ̀ nínú olódùmarè wá bá mi yọ spíkà náà kó bá ń bàjẹ́ kùtùkùtù kó já kùtùkùtù kó já wáyà rẹ̀ kí wọ́n mọ gbẹ́nulé kí wọ́n sì mọ òórùn òde ìbàrẹ̀ olódùmarè kábíyèsí dà ń ṣákì rẹ̀ olódùmarè dà ń ṣákì rẹ̀ olódùmarè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá lọ́ọ̀dẹ̀ tẹ́ ẹ ti ń wò mí yìí ọ̀dẹ̀ yìí ọ̀ní laná baálé ilé yìí ọ̀ní kúkú òjijì ilé yìí ọ̀ní dahoro àwọn ọmọ yín láṣẹ Èdùmàrè tí ń bẹ lókèèrè wọn ò ní fi wọ́n tẹ̀lé ọkọ̀ wálé ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní pòfo ẹ̀ ní ròpò nílé ayé ikú gìrìgbámú ọmọ ní wọ̀ọ̀dẹ̀ yín láṣẹ Èdùmàrè ọkọ̀ tí wọ́n ṣe ọmọ ìrìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ẹ̀yin olólùfẹ́ mi èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mo dé bí èbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ mo wá dé sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV náà ní ẹyẹ méjì èjì àṣà wọ́n sọ pọ́bìnrin èédédé jákú mọ́lú àfẹ̀yí tí ọba sanwó owó kọ n èédédé jáde mo tún ti dé o ẹ̀yin olólùfẹ́ mi ó yá ẹ gbàpò tí yín ẹ jókòó mo ní tí mo fẹ́ bá yín sọ. mo lọ gàṣà gbà mo balẹ̀ sí ìlú Ìpókíà gbogbo ẹ̀yin ọmọdé Ìpókíà mo kí yín o gbogbo ẹ̀yin àgbàlagbà Ìpókíà mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin ọkùnrin Ìpókíà mo kí gbogbo yín mo kí gbogbo ẹ̀yin obìnrin pátápátá ẹ kú kalẹ̀ ẹ kú bẹ́lẹ́dù àti pé orí ẹ mọ̀ kú suffering and smiling o mo kí gbogbo yín láṣẹ Èdùmàrè ọmọ àlàáfíà Ìpókíà tó ti dàrú Elédùwà ọmọ bá wa tún ṣe Olódùmarè ọmọ bá wa mú tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ yóò sì tòrò bí omi àfòwúrọ̀ pọn láṣẹ Èdùmàrè mo kí gbogbo yín pátápátá ẹ kú bẹ́lẹ́dù àti pé orí mo ṣèbẹ̀ yín àgbàlagbà ẹ̀bẹ̀ yín ọkùnrin ẹ̀bẹ̀ yín obìnrin léyìí ẹ̀bẹ̀ yín ọmọdé léyìí ìbò oyún inú ìbà àṣẹ̀ṣẹ̀ ẹ̀dí mo ṣèbà gbogbo yín pátápátá ẹ dákun ẹ jẹ́ bá mi ó ṣe o ilẹ̀ Yorùbá kò tu òjíire mo ṣèbà gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ẹ jù mí lọ gbogbo ẹ̀yin tá a jọ ń sọ̀rọ̀ tá a jọ ń kọ̀wọ́ sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti sọ kémi ó tó sọ mo ṣèbà gbogbo yín o láṣẹ Èdùmàrè wàhálà ìdààmú kókó jàǹjàǹ kọ̀mọ̀ ní jẹ́ tiyín
tẹ̀bí tará tilétilé taya tọmọ láṣẹ Èdùmàrè lórílẹ̀‐èdè Nàìjíríà mo kí yín ẹ mọ̀ kú suffering and smiling o à ń ṣọ́fà lórílẹ̀‐èdè Nàìjíríà a sì tún rẹ́rìn-ín Olódùmarè ọba ọmọ kó wa yọ o ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ òjíire ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí sì tún ń ṣàn fóyin ilẹ̀ tó jẹ́ pé àwọn baba ńlá baba wa ti jìyà fún wọ́n ti kó wọn lẹ́rú wọ́n ti fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ lọ wọ́n tún fi kegba góòlù lọ́wọ́ àwọn baba ńlá baba wa wọ́n sì jà fitafita fúnlẹ̀ Yorùbá àwọn alálẹ̀ sì ń bẹlẹ̀ tó jẹ́ pé wọ́n wọlẹ̀ sílẹ̀ Yorùbá ni tó sì jẹ́ pé wọ́n sì ń bẹ dòní Olódùmarè fún wọn lágbára ọ̀hún ẹ má jẹ́ ń tàn yín mo sọ nínú ètò mi kan mo sọ pé wọ́n ti mú àwọn nǹkan ìṣẹ̀ṣe wa wọ́n ti kó wọn lọ sí òkè òkun tó jẹ́ pé wọ́n ti lọ rèé lò wọ́n ó sì ń jẹ́ fún wọn mélòó mélòó làwa tá a ní nǹkan wa ilẹ̀ Yorùbá ó sì gbòmìnira mo gbéra pa o mo délùú Ìpókíà mo sọ fún yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ tẹ́ ń béèrè lọ́wọ́ mi pé bó o lọ̀rọ̀ Ìpókíà òní mo sáré wá fún yín gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó mo wá fún yín ní ọ́pdéètì ni lórí ọ̀rọ̀ Ìpókíà àwọn èèyàn wọ́n ń pè mí lọ́tún lósì pé àdìtú ọ̀rọ̀ Olódùmarè bó o lọ̀rọ̀ Ìpókíà mo sì sọ fún wọn pé mò ń bọ̀ àmọ́ ẹ dákun ẹ jẹ́ n fún yín ní ọ́pdéètì bó ṣe lọ ṣé ẹ gbàgbé a ti sọ̀rọ̀ Ìpókíà dáàrin kan tó jẹ́ pé a ti sọ àwọn ọmọ oyè àwọn igun mẹ́rin tá à ń pè ní royal family bí eléèbó igun mẹ́rin ni ó yẹ kí wọ́n jọba a sì sọ̀rọ̀ ẹni tó ń bẹ báyìí tí ń pera ẹ̀ lọ́ba ṣé ẹ mọ̀ pé ibi tí wọ́n bá ẹjọ́ dé ni pé kẹ́nikẹ́ni ọmọ pera ẹ̀ lọ́ba ní Ìpókíà mo ṣètò kan mo ní kọ̀ṣọ́ba ní Ìpókíà kọ̀ṣọ́ba ní Ìpókíà ó bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwa ò gbè síbì kan bọ́ba bá dé Ìpókíà bádájọ́ bá ilé dájọ́ bó bá sọ pé ọba ti wà ní Ìpókíà ẹ má jẹ́ ń tàn yín èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ wọ́n sọ fún yín pé wọ́n ní kí Ìsá máa jọba bí bẹ́ẹ̀ bá sì kọ́ àwọn bí wọ́n bá sọ pé àwọn kan ni kó jọba wọ́n sọ fún yín mo sọ fún yín gbà náà pé ọba tí wọ́n yàn tí ń bẹ ní Ìpókíà tí ń pera ẹ̀ lọ́ba ìbò ni wọ́n yàn nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire wọn èyí sì fìbò yan ọba nílẹ̀ Yorùbá ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí ń ṣàn fóyin ilẹ̀ ọmọ aládé ṣe mọ̀ páwàlà ń dádé jákèjádò gbogbo àgbáyé ara àwọn àmì ìdánimọ̀ wa nù àmì ìdánimọ̀ wa pọ̀ nílẹ̀ Yorùbá ìlà kíkọ nílẹ̀ Yorùbá mo sọ fún yín wọ́n bẹ̀rẹ̀ ètò láìpẹ́ lórí ọ̀rọ̀ là kíkọ àti sọ là kíkọ di nǹkan míì ẹ má jẹ́ ń tàn yín àkọlà mọ́ nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire bẹ́ẹ̀ bá dé Amẹ́ríkà bẹ́ẹ̀ dé London bẹ́ẹ̀ dé oríṣiríṣi orílẹ̀-èdè bẹ́ẹ̀ bá ti rẹ́ni tó kọlà ẹ ti mọ̀ pọ́mọ bíbí ilẹ̀ Yorùbá ni ọmọ ọkọ ni kì í ṣọmọ àlè nílẹ̀ Yorùbá nígbà kan kí wọ́n tó kọlà fún èèyàn kódà wọ́n ti ṣiṣẹ́ ìwádìí lórí òǹtọ̀hún bàbá ọmọ àtìyá ọmọ ó ti gbọ́mọ ọ̀hún lọ sílé onífàbọ̀ nílé yẹ̀mí wò pé ẹ bá ń wò ó bóyá ọmọ àlè ni àbọ̀ ọmọ ọkọ ni wọ́n ń kọlà fún nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ ń tàn yín àmọ́ ní ìsìnkọ́ kò sírú ẹ̀ mọ́ olówó ní ń kọlà látijọ́ àmì ìdánimọ̀ wa ni adé tà ń dé àmì ìdánimọ̀ wa ni èdè tá ń sọ lẹ́nu àmì ìdánimọ̀ wa ni àṣà wa àti ṣé wa àmì ìdánimọ̀ wa nílẹ̀ Yorùbá kò tù òjíire kí ló dé a ti ṣọ̀ṣẹ̀ ṣe nù a ti pẹ̀sìn wa dà wọ́n wá fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ ni mo sì ń bọ̀ láàrin ọ̀hún kì í ṣe ìsìn yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ìlú Ìpókíà ìlọ́ba o àmọ́ ohun tó yẹ kí wọ́n ṣe ó yẹ kí wọ́n ṣe ọmọdé tí ń kú ní Ìpókíà àgbà tí ń kú ọkùnrin tí ń kú obìnrin tí ń kú àwọn tí ò yẹ kó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra tí ń gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ ń tàn yín báwọn alálẹ̀ kan bá ń bínú nílẹ̀ Yorùbá ìlú ọ̀hún a sì máa gbóná bí ajere ìlú ọ̀hún a sì máa dàrú gbùrùgbùrù báwọn tí ò yẹ kó jókòó sórí àpèrè bá ilé jókòó mo sọ fún yín mo láwọn kan wà tó jẹ́ pé wọ́n gbọ́n bí wọ́n bá fi ọwọ́ agídí ọwọ́ agbára gba orí àpèrè wọn ò ní ṣe tó yẹ kí wọ́n ó ṣe kódà wọn ò ní wọlé pẹ̀bí torí bí wọ́n bá wọlé pẹ̀bí bí wọ́n bá ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe mọ́jẹ̀ ń tàn yín bí wọ́n bá ilé jókòó sórí àpèrè iná a sì máa jó wọn lábẹ́ aṣọ nǹkan tí ń ṣẹlẹ̀ ní Ìpókíà ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn èèyàn kan sì kú ní Ìpókíà ọmọbìnrin ni ṣé mo parọ́ àjàn yìí
Ànàgó nílẹ̀ Yorùbá kìí ṣèlú tó ń fọwọ́ rọ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ bá dé Ọ̀yọ́ Aláàfin, kábíyèsí Ọ̀yọ́ Aláàfin, á sọ pé káà mi, káà, kí ni ìtumọ̀ káà? Èdè Ànàgó ni. Bẹ́ẹ̀ bá gbọ́ káà lọ́yọ́ Aláàfin, èdè Ànàgó ni. Ànàgó ń bẹ lára àwọn tó wà láàfin, tó tẹ ìlú ààfin Ọ̀yọ́ Aláàfin, tó tẹ̀ dó. Ànàgó ń bẹ ń bẹ, èdè Ànàgó ń bẹ ń bẹ. Bẹ́ẹ̀ bá dé Èkìtì, èdè Ànàgó ń bẹ ń bẹ. Ẹ má gbàgbé pé àwọn baba ńlá baba àwọn tó tẹ Ìpókí Adó lórí ìran Ànàgó, wọ́n jáde wá láti apá abìkan ní Kwara ni. À ń pè bẹ̀ ní Erékìtì Ìjarun. Ibẹ̀ wọ́n ti jáde wá. Bẹ́ẹ̀ bá débẹ̀, èdè Ànàgó pọ̀ ń bẹ bìbà. Bẹ́ẹ̀ bá dé Ṣàlẹ̀ Èkó, ẹ lè ṣe kẹ́ ẹ mọ́ bá èdè Ànàgó ní Ṣàlẹ̀ Èkó. Kábíyèsí Akíolú, bẹ́ẹ̀ bá dọ́dọ̀ wọn, lára àwọn èdè tí wọ́n ń sọ ní Ṣàlẹ̀ Èkó, Ànàgó pọ̀ ń bẹ. Ànàgó ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá, kò tu òjì rẹ mọ́jẹ ń tàn yìí. Bẹ́ẹ̀ bá ti ń gbànàgó, Yorùbá, Ànàgó, Yorùbá. Àwa yìí ò lè sún fún Ànàgó láyéláyé. Gbogbo ohun tó bá ṣẹlẹ̀ láàfi fún. Olódùmarè sì lọ́ba tí ń rán wa níṣẹ́. Ọba mi ò kì í ṣe ìrànyàn ṣẹ́ kọ́ mọ́ fàyà tí ẹ mọ́jẹ ń tàn yìí. Ẹ ń bá wà wá kọ̀rọ̀kọ̀rọ̀ tó náà wọ́n fi wá ṣe nǹkan. Àfẹ́ ń bá lè kọwọ́ bẹyinjú Olódùmarè ló lè fi wá ṣe nǹkan. Àbí tá a bá ti kọwọ́ bọ nǹkan míì lẹ́yìn Olódùmarè ló kù. Àmọ́ bí bẹ́ẹ̀ kọ́, Olódùmarè a sì bá wa dá yín lọ́lá kan. Gbogbo ẹ̀yin tí bá ń bínú ṣàwà, yóò bá wa gbójú méjèèjì lọ́wọ́ yín. Yóò tún gba apá méjèèjì lọ́wọ́ yín. Ẹsẹ̀ tẹ́ ẹ fi ń rìn, Olódùmarè a sì tún bá wa gbà. Yóò wá mú spíkà tí ń sọ̀rọ̀ nínú yín jáde. Olódùmarè àwa bá wa bẹ́ spíkà náà, àwa bàjẹ́ ajáwáyà ìpútùpùtù. Yóò wá sọ yín di tá ń wọlé o. Ẹ mọ̀ gbénu léwò òun òde. Bẹ́ẹ̀ bá wa tún sọ̀rọ̀ gan, wọn ò ní lè sọ̀rọ̀ dáadáa. Wọ́n mọ̀ sọ̀rọ̀ bí àkùkọ ni. Spíkà nu wọn ti bàjẹ́ nu. Bẹ́ẹ̀ l'Olódùmarè ó ṣe ṣẹ̀yìn ọ̀tá wa. Àmọ́ gbogbo ẹ̀yin tí bá ń dun oníṣẹ́mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, bẹ́ẹ̀ bá jábí amọ́, ẹ mọ̀ ní fojú sunkún ọmọ o. Ẹ ní fàyà gbàrúwẹ́. Ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín pátápátá. Olódùmarè o, Olódùmarè o, Olódùmarè o. Ilẹ̀ Yorùbá dákunjó gbòmìnira. Ilẹ̀ Yorùbá kò tu òjíire là wá ń jà fún. Ilẹ̀ tí ń ṣàn fún wàrà, tí ń ṣàn fún oyin. Mo sọ fún yín, bẹ́ẹ̀ bá jẹ mángòrò, bẹ́ẹ̀ méṣù ẹ̀, bẹ́ẹ̀ bá jù sílẹ̀ nílẹ̀ Yorùbá, tí ó bá di ọ̀sẹ̀ kan ẹ padà wábẹ̀ yóò ti hù. Kí l'Olódùmarè ń ṣe fún ìletò kan tí ò ṣe fún wa nílẹ̀ Yorùbá? Ilẹ̀ Yorùbá ó sì gbòmìnira. Ìlú Ànàgó, mo dé sí yín lọ́rùn o. Mo sọ fún yín, wọn ò tí ì lọ. Wọn ò tí ì lọ. Olódùmarè ńlọba tó rán mi wá. Àfi tó Olódùmarè bá ní ń kú lórí ọ̀rọ̀ yín, mo lè kú o. Àmọ́ bó Olódùmarè ò bá ní ń kú, ẹ má jẹ ń tàn yín. Àṣeyè lálákàn ń ṣepò. Àṣeyè ni. Tó, gbogbo ẹni tí bá ń gbẹ́bọ òru nítorí tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, onítọ̀hún ó mọ̀ forí ara rẹ̀ gbé ni o. Tó, gbogbo ẹni tí bá ń jàṣèjẹ nítorí tèmi, ìgbẹ́ ṣòro nídìí onítọ̀hún. Gbogbo ẹni tí sì ń rìnrìn àjò nítorí mi, onítọ̀hún ó lọ ni. Àlọ́ rámirámi làárí kò ní wálé mọ́ láṣẹ Èdùmàrè. Tó, lẹ́yìn Olódùmarè kò tún ṣẹlòmíì. Olódùmarè náà ló tún kù. Bàbá Yíṣà Ọláníyan, mo sọ fún yín. Mo sọ pé ibi tẹ́ ẹ wà ọ̀hún ti wa kọ́ ni láti ṣèdájọ́. Ẹjọ́ ń bẹ nílé ẹjọ́. Ẹjọ́ ń bẹ nílé ẹjọ́. Báwọn adájọ́ ò tí ì dájọ́ tán. Ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀, ara àwọn ìdílé tó yẹ kó jọba ni. Ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀. Mo sì ń wá gbogbo ọ̀nà láti bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ń bá ti bá wọn sọ̀rọ̀, àwọn prógráàmù tá a ti ṣe sílẹ̀ yóò mọ jáde sórí YouTube wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀mọ̀ wò. Bàbá Yíṣà Ọláníyan, mo sọ fún yín, ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe. Ìbò tẹ́ ẹ dì, ẹ ṣe nọ́mà, ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe. Bọ́ bá jẹ́yìn náà lọ́tọ́ lóyè, ẹ joyè, àwa yóò sì gbé síta dáadáa. Bọ́ bá sì já wọn kan lọ́tọ́ sóyè, ẹ dákun, ẹ jẹ́ ká ṣe bó ti yẹ ká ṣe, kó lè bá rí bó ti yẹ kó rí. Ojoojúmọ́ lèèyàn ń kú ní Ìpókíà. Àwọn alálẹ̀ Ìpókíà ti ń bínú o, ṣe mọ̀ bẹ́ẹ̀. Bàbá, kómi ọmọ bá àtẹ̀yìnwọ̀ gbé yín lẹ́nu.
àmọ̀ràn lèmi lè fún yín. Bólódùmarè ọba rán ni síyàn kò sẹ́ni tí èé ti paṣẹ ẹ rán ni síyàn. Ẹ wo Nebukadnesari nínú bíbélì. Ọmọ gbéraga ni o, wọ́n sì sọ fún títí kò mọ̀ gbọ́ o. Àmọ́ ńgbà tó Olódùmarè ó jẹ́wọ́ rẹ̀ ńkọ́ tí ó sọ pé òun alálágbára, Olódùmarè wá yà á lẹ́ranko fúngbà díẹ̀, ó sì lọ́nu gbó ọlọ́rẹ̀ bẹ́ranko jẹ. Nígbà tó dénú gbó ńkọ́ àwọn ẹranko yòókù ń wò pé irú spèṣì wo leléyìí, ṣé ẹranko náà sì leléyìí torí àwọ̀ èèyàn ló gbé sára àmọ́ irun bò ń gbogbo ara. Ó wá dọwọ́ délẹ̀ ń wá ń jẹ ń wá mú bí ẹranko. Àwọn ẹranko ń wò pé irú spèṣì wo rèé, ṣé ẹranko rèé àbí èèyàn? Wọn ò lè sá fún, wọn ò sì lè súnmọ́. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ẹ wo Fáráò nínú bíbélì, nígbà tó Olódùmarè ọba ṣe tán tí ó fẹ́ parun, kí ló Olódùmarè ṣe? Ó ṣí létí ni, kò gbọ́ nǹkan kan mọ́. Gbogbo àdánwò tó Olódùmarè ọba fi kàn án, ẹ má jẹ́ ń tàn yín, kò gbọ́ o. Kódà ó múra kankan bí olójú kan ń ṣènáwó ni títí tó fi parun. Àní parun láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀ ní parun o láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín o, mo lọ sọ́dọ̀ yín kábíyèsí Adó-Odò. Ẹ rántí pọ́tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ níyín kábíyèsí. Kábíyèsí ọba Adó-Odò, mo ti sọ fún yín. Mo sọ pé ẹ ṣe ń tó yẹ kí ẹ ṣe kábíyèsí. Ẹ dákun ẹ má tì torí owó, ẹ má tì torí ipò. Olódùmarè ọba ti fún yín ní ipò tẹ́lẹ̀, ó ti fún yín ní iyì. Ẹ má wá tì torí ń tá jẹjẹjẹ tó yẹ pé adùn mọ́dẹ̀ẹ́kẹ́ ni tá fi ṣẹ́nu tí ó dùn lẹ́nu tó jẹ́ pé tá a bá ti gbé mi kò ní dùn nínú. Ẹ má torí eléyìí kábíyèsí kẹ́ ẹ ta ọmọ ìyá yín lọ́pọ̀. Ẹ rántí pé Pókí alẹ́ ti jáde. Àwọn baba ńlá bàbá yín tí wọ́n tẹ̀ Pókí Adó, àwọn náà ni wọ́n fi yín sípò. Orí àpèrè tẹ́ ẹ ṣe wà, ibi tó yẹ kẹ́ ẹ wà náà nù, kì í ṣèyàn kan ló gbé yín débẹ̀. Kì í wá sásìkò yìí ló yẹ kéèyàn kan mú yín mọ́ra pé kẹ́ ẹ wá ṣe lòdì sọ́mọ ìyá yín kábíyèsí. Kábíyèsí ọba Olúṣọlá Idris Adébọ̀wálé Adéyanjú, ọ̀tẹ̀ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ tù kábíyèsí Ọlọ́fin Àdìmúlà Oòduà. Mo kí yín kábíyèsí, ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé ó rì. Ẹ mọ tó ti ṣẹlẹ̀ ládòdò, ẹ mọ àwọn tó ti lọ, ẹ mọ iye ẹ̀mí tó ti sọnù kẹ́ ẹ tó dórí àpèrè tí ẹ wà. Olódùmarè ọba ló sọ pé ẹ jọba. Olódùmarè ọba ló sọ pé ẹ débi tí ẹ wà kábíyèsí. Ẹ rántí pé ẹ wọ̀ pẹ̀bí, gbogbo ohun tí wọ́n ń ṣe fọ́ba ni wọ́n ṣe fún yín. Wọ́n wá ṣe tán kábíyèsí ìrìn yín. Kábíyèsí mo sọ fún yín, kò sẹ́ni táwa ò lè jáde fún. Kábíyèsí o, ọ̀tẹ̀ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ tù Adó-Odò. Mo sọ fún yín, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni. N ò ní nǹkan kan méjì ju Olódùmarè ọba lọ. Ẹ ń bá sì ti Olódùmarè, ó ti lóhun gbogbo. Ṣé ẹ mọ̀ pé Olódùmarè ràn yàn ń ṣẹ́kọ́ mọ́ fàyà tí? Òun nigi lẹ́yìn ọgbà tiwa kábíyèsí, àwa ò lè wó láéláé kábíyèsí. Àkíyèsí ni mò ń pè yín sí. Ọdẹ lẹ́ẹ̀kejì báyìí tí wọ́n sọ fún yín. Mo bá ilé tẹ́lẹ̀ kẹta kábíyèsí, ẹ lè má fẹ́ràn mi mọ́. Ṣé ẹ mọ̀ pé mi ọmọ àlè lójú abínú ẹni, ọmọ ọkọ ni mí nílé bàbá tó bí mi lọ́mọ. Kábíyèsí, ẹ má tọmọ ìyá yín lọ́pọ̀, ẹ ṣe ń tó bá yẹ kẹ́ ẹ ṣe. A ti ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ nípa yín kábíyèsí Adó-Odò. Ọ̀tẹ̀ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ tù. A ti ń gbọ́ oríṣiríṣi àwọn nǹkan kan nípa yín kábíyèsí, ṣé bẹ́ẹ̀ lórí? Ẹ má dá mi lóhùn, ẹ mọ̀ sínú ara yín, ẹ mọ̀ síkùn ara yín kábíyèsí. Gbogbo ohun tó bá yẹ kẹ́ ẹ ṣe, ẹ dákun ẹ ṣe. Ẹ ṣe kílù Ìpókíà ó lè rójú, kílù Ìpókíà ó lè ráyè. Àlàáfíà làwa ń jà fún nílùú Ìpókíà kábíyèsí. Ẹ jẹ́ ká láàfíà ọjọba. Mo sọ fún yín, mo ní wọ́n bẹ̀rẹ̀ tán Yíṣẹ́ Ọláníyan láìpẹ́. Lórílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire àwa èé forí adé wọ́lẹ̀. Orí adé kì í ṣe nǹkan téèyàn kan fi ń wọ́lẹ̀. Ìbà orí adé o, mo júbà gbogbo ẹ̀yin kábíyèsí, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyèlóyè, gbogbo ẹ̀yin tó tọ́ lórí àpèrè tẹ́ ẹ ṣe ń bẹ lórí àpèrè nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire. Mo kí gbogbo yín pátápátá. Olódùmarè ọba ò mọ fún yín ṣe. N ò lè ṣe kí n má júbà kábíyèsí. Oníkọ́ ti kọ́. Kábíyèsí o, mo sọ fún yín, mo ní yọ̀ǹbọ̀ ìṣìní yín. Adé ọmọ pẹ́ lórí o, bàtà ó sì pẹ́ lẹ́sẹ̀ dáadáa. Èrùkẹ̀rẹ̀ ó sì jẹjẹjẹ yọ̀dọ̀ kìnní kábíyèsí. Àwọn kábíyèsí nù.
gbogbo yín pátápátá tẹ́ jọba òótọ́ nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire mo kí gbogbo yín o. Olódùmarè ọba ó sì máa fún yín ṣe sí ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín, orí àpèrè Ìpókíà. Ẹ dákun ọba kẹta rèé títí ń jẹ tó jẹ́ nǹkan tí ń dàrú. Mo sọ fún yín, wọ́n ṣe bíríìjì tì kí bíríìjì kọjá láti Èkó wá sógun ṣètì láti Bàdágìrì. Wọ́n ṣe tì o. Ọjà ìgbàlódé ńkọ́, wọ́n ṣe tì o. Oríṣiríṣi àwọn nǹkan mèremère tí ọba ti wọlé, kápọ́ọ̀sì ńkọ́ fáwọn ọmọléèwé, wọ́n ṣe tì. Bó ni ó ṣe nígbà táwọn alálẹ̀ ti ń bínú. Ọ̀pọ̀lọpọ̀ ilé tí ń bẹ ní Ìpókíà, ilé tí ń daworo, àwọn ilé tí ń wó, ṣe mọ̀ pé wọ́n ní èèyàn nílé. Bílé ọba ti gbóhùn èèyàn fọjọ́ pípẹ́ yóò wó gbẹ̀yìn náà ni. Àìmọye ilé tí ń wó ní Ìpókíà. Ìpókíà ò rójú, Ìpókíà ò ráyè o. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire pátápátá tẹ́ wà nílẹ̀ Yorùbá ládúláwọ̀ jákèjádò gbogbo àgbáyé pátápátá, ẹ má jẹ́ n tàn yín. Ìpókíà ń gbóná o. Ìpókíà ń gbóná, ó ń gbóná girigiri. Ìpókíà ò rójú, Ìpókíà ò ráyè. Ibi tádájọ́ sì fọ̀rọ̀ sí ni pé kẹ́nikẹ́ni ọmọ ti ìpè rẹ̀ lọ́ba tọ́rẹ́jọ́ sì ń bẹ ní ẹjọ́. Mo lọ sórí àwọn Aṣáde family, ṣe mọ̀ pé gun mẹ́rin ló yẹ kí wọ́n jọba ní Ìpókíà, àárín wọn ni wọ́n ti mẹ́nìkan. Àwọn Aṣáde family ńkọ́, wọ́n ní wọ́n rùlù wọn out, wọn ò rùlù wọn out o. Wọ́n sì ń bẹ on the track, ẹ má jẹ́ n tàn yín. Àgbo Aṣáde family tó tàdí mọ́yìn wọn lọ rèé má gbára wá ni. Àbáyíṣẹ́ Ọláníyan, ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire, bó bá jẹ́ èèyàn kan ló mú yín wá mọ́ṣọ́, ó ṣẹ̀ṣẹ̀ hàn sí mi gbangba pẹ́ni tí ń tẹrọráìsì Àgọ́ṣàṣá náà ní ń tẹrọráìsì Ìpókíà. Kò síkú tí ó pàgbà táà ní bá polórí ẹ̀ ń bẹ́ẹ̀ mọ́ jẹ́ ń tàn yín. Ẹ rí i pé mo ṣojú mi ta, mo fẹ́ kẹ́ ẹ rójú mi dáadáa ni. Ẹ ń bá mọ̀ pé òun lè ti Olódùmarè ọba láyà, tó bá mọ̀ pé òun lè mú Olódùmarè kó sì fi igi gún Olódùmarè lójú, ẹjọ́ ṣe bí ṣáwà yóò bá ń bẹ̀. Màmá ṣe ìbò kan o, màá ní nobody can bring me down. Kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ ní ẹ má jẹ́ tàn yín. Ibi tá a bá ti wí kọ́ là á kù sí. Iṣẹ́ tó Olódùmarè ọba sì gbéran wa sílé ayé. Bàbá kọ̀ bàbá jẹ, èmi ò ní rí bínú Olódùmarè o. Olódùmarè o, dákun má jẹ́ rí bínú ẹ o. Gbogbo ẹni tí bá ń bínú ṣáwà àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrè tọ́mọ aráyé ń pè lálápòkà, dákun máa bá wa gbé wọn mẹ̀ bí kàlùkàlù ni. Àmọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, Olódùmarè ọba ò ní kánjú gbé yín mì bí kàlùkàlù. Ilẹ̀ ò ní kánjú gbé yín mì bí kàlùkàlù. Bẹ́ẹ̀ ni ó ṣe rí, àṣẹ Olódùmarè ti gùn. Bàbá Iṣẹ́ Ọláníyan, ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò. Èmi wá sọ fún yín ni o, n ò mọ̀ yín rí tẹ́lẹ̀ o. Iṣẹ́ Olódùmarè ọba ni mò ń jẹ́. Olódùmarè ọba sì tẹ́lẹ̀rí mi. Àmọ́ ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe. Bàbá Iṣẹ́ Ọláníyan àtẹni tó tì yín lẹ́yìn, ẹni tó fà yín wá, ṣe é mọ̀ pọ́ mọ orílẹ̀-èdè míì ní yín ni. N ò ní dáko orílẹ̀-èdè kankan. Àmọ́ ẹ mọ ibi táwọn baba ńlá baba yín ti ṣẹ̀ wá. Mo ní mo fẹ́ bẹ̀rẹ̀ ìtàn nípa yín. Èèyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti bá sọ̀rọ̀ lákàtà yín, àmọ́ wọ́n ń avoid mi. Bí ọba nídìí, obìnrin èyí dédé jẹ́ kúmọ́lù. Wọn ò ní avoid mi bí ọba nídìí. Bọ́ bá nídìí, mo ṣí WhatsApp mi lẹ̀ gbangba ní kí gbogbo èèyàn kó bá mi sọ̀rọ̀. Àyè wà. Kódà ẹ ń bá fẹ́ fi àṣẹ sọ̀rọ̀, ẹ jáde sí mi ní WhatsApp, ẹ mú àṣẹ dání báyìí gbẹ̀tugbẹ̀tu, ẹ máa fi sọ̀rọ̀. Olódùmarè ọba ń bẹ lẹ́yìn tàwa, kò sì ní padà lẹ́yìn wa. Ẹ máa ṣe pé bẹ́ẹ̀ bá ṣe ń ṣe àrọ́mọdọ́mọ yín tí ń forí gbé, èmi ni mo sọ bẹ́ẹ̀. N ò ní nǹkan méjì tí mo gbẹ́kẹ̀lé ju Olódùmarè lọ o. Olódùmarè o, Olódùmarè o, Olódùmarè o, ọba tó dá ọ̀run o, tó dá òkè, tó dálẹ̀. Ó dá ẹranko sínú igbó, ó sì fi kìnìún olóòlàjù ó fi jọba lórí wọn. Olódùmarè ó dá inú ibú. Omi rèé. Ojú oró nílékè omi, òṣìbàtà nílékè odò. Dákunjẹ́ mọ lékè àwọn ọ̀tá mi. Omi rèé. Omi rèé. Wọn ò mọ bómi ṣe jẹ́. Olódùmarè tó rán mi jáde,
àfi tẹ́ ẹ̀ bá lomi lókù, tẹ́ ẹ̀ bá fomi wẹ̀, tẹ́ ẹ̀ fomi fọṣọ, tẹ́ ẹ̀ ń wọ̀ sára, tẹ́ ẹ̀ mu omi sí ẹnu báyìí kó dé ṣàlẹ̀kùn yín, tẹ́ ẹ̀ bá ti rí omi rí sójú lókù lẹ́ lè ṣe ibi ṣáwa tó lè ràn wá. Àmọ́ omi rèé, omi rèé, omi ò gbọ́dọ̀ gbàbọ̀dè fáwa. Ẹ̀yin ọ̀tá tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè lomi ọmọ gbàbọ̀dè fún. Bẹ́ẹ̀ bá gbìyànjú láti ṣe, Olódùmarè o, Olódùmarè a sì bínú kánjúkánjú, a sì rán yín lọ sọ́run àjàǹtẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, omi ò ní ṣe lòdì sí yín. Omi o, Olódùmarè o mọ̀ lágbára o. Olódùmarè sì dá omi tó lọ ṣáláàlú, ó sì dá àwọn kan sínú omi wípé kí wọ́n máa jọba lórí omi, nínú omi, lórí àwọn nǹkan tí ń bẹ nínú omi. Olódùmarè sì tún rá àwọn kan jáde láti inú omi. Olódùmarè sì tún ṣàwọn kan tó jẹ́ pé kò sẹ́ni tó lè ṣèkà sí wọn àfẹni tí ó bá lomi. Ẹ má jẹ́ ń tàn yín. Olódùmarè o, bàárẹ̀ o, mo ti ṣe dàńṣákì rẹ Olódùmarè. Ẹ má jẹ́ ń tàn yín, èpò kíá. Ó ti pẹ́ tẹ́ ẹ ti ń ṣe àgọ́ ṣàṣà, èpò kíá, ànàgó, yewa. Ẹ bá tètè jáwọ́, ẹ tètè jáwọ́ kẹ́ ẹ tètè dẹ̀yìn. Ẹ kúrò nídìí ọ̀tẹ̀, ẹ kúrò nídìí kẹ́ ẹ máa fìyà jẹ mọ́làkejì, ẹ kúrò nídìí kẹ́ ẹ máa jayé fàmílétè kí n tutọ́. Yíṣà Ọláníyan, ẹ wò mí dáadáa, ẹ tún mi wò kẹ́ ẹ lè rójú mi ni mo ṣe múgò mi kúrò lójú. Bàbá Yíṣà Ọláníyan, wọn ò sọ pé kẹ́ ẹ dìde kúrò lórí àpèrè tẹ́ ẹ wà, ẹ má ṣì mí gbọ́ o. Àmọ́ ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ tó dépò ọba. Ilẹ̀ Yorùbá nìpò kíá ni mò ń jà fún. Kò sẹ́ni tó rán mi níṣẹ́ bí òṣù Olódùmarè. Kò sẹ́ni tó Olódùmarè ọba ò sì lè rán yàn síyàn. Ìgbà kẹyìn ní tí wọ́n fún yín ní wọ́nì. Ọmọdé ni mí lóòótọ́, mo kéré sí yín bàbá Yíṣà. Àmọ́ mò ń fún yín ní wọ́nì ni. Ìkìlọ̀ ni. Olódùmarè ọba ńlọ sì rán mi sí yín. Olódùmarè ọba ló rán mi sí yín. Ẹ dákun, ẹ dákun, ẹni ń bo ládé wà, adé ìṣẹ̀ǹbáyé èpò kíá. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń gbọ́ mi, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire pátápátá tí ń gbọ́ mi tí sì ń wò mí, ọ̀ṣádé ìṣẹ̀ǹbáyé nípò kíá. Níbo ládé ìṣẹ̀ǹbáyé èpò kíá wà? Níbo ló wà o? Adé ìṣẹ̀ǹbáyé èpò kíá mo ló wà. Adé tí wọ́n fi ń darí yín nípò kíá, ẹ má jẹ́ ń tàn yín. Adé Olúwọlé ni. Adé tí wọ́n rà ní Benin Republic. Bẹ́ẹ̀ bá dé Kotonu, wọ́n júwe ibi tí wọ́n ti ń tadé fún yín. Gómìnà wa, bàbá wa Dàpọ̀ Abíọ́dún, gómìnà Ògùn State. Mo kí yín o. Ẹ kú bélédù àti pé ó rí. Láṣẹ Èdùmàrè, ní kò lórí àga tẹ́ ẹ wà kẹ́ ẹ gba mọ́ṣúárì lọ. Ní kò lórí àga tẹ́ ẹ wà kẹ́ ẹ rọ lápá kẹ́ ẹ rọ lẹ́sẹ̀. Ẹ dákun ẹ ṣayé eré o. Ẹ ṣe dáadáa kẹ́ ẹ tó kù níbi tẹ́ ẹ wà. Ẹ mọ́ tì torí pẹ́ ńlọ ṣẹ́dẹ kẹ́ ẹ wá bẹ́ẹ̀dẹ̀ jẹ́ gómìnà Ògùn State Dàpọ̀ Abíọ́dún. Kábíyèsí, kábíyèsí, àfiyèsí. Gbogbo kábíyèsí pátápátá tí ń bẹ ní Yewa pátá, tí wọ́n sì ń bẹ ní gbogbo Ànàgó pátápátá. Olódùmarè ọba ó máa gbà fún yín. Ẹ má gbàbọ̀dé o. Gbogbo ẹ̀yin ọba lọ́ba lọ́ba, ẹ má torí owó kẹ́ ẹ má jẹ dòdò kọ́mọdé pẹ́nu yín ò lélẹ̀ ìṣòdodo mọ́. Ẹ rántí páwọn alálẹ̀ ń bẹ, ẹ rántí pé kò tẹ́ wà. Olódùmarè ọba ńlọ gbé yín débẹ̀. Gbogbo ẹ̀yin ọba ládéládé, ẹ dákun ẹ gbárùkù ti ọ̀rọ̀ èpò kíá. Ẹ gbárùkù tí,
gbogbo yín ẹ gbárùkù tì í. Ọ̀rọ̀ pókíá ẹ mọ̀ pé pókíá lórírun Ànàgó. Ìpókíá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò ní dá kátọ̀ rìn wá jọba ní Ìpókíá. Kí ló dé? Ṣépè fún wa nílẹ̀ Yorùbá ni? Ṣépè fún yín l'Ànàgó ni àmọ́ ṣépè fún yín ní Ìpókíá? Tẹ̀ wá ń tì torí owó àti tẹ́ jẹ adùnmọ́dẹ̀kẹ́ tẹ̀ ń tọmọ ọmọ ìyá yín lọ́pọ̀. Ẹ ń tàwọn ọmọ ìyá yín lọ́pọ̀ fáwọn àtọ̀húnrìnwá kí wọ́n wá máa jẹ gàba kí wọ́n máa jọba lé yín lórí. Ìgbà kan ni wọ́n l'Ànàgó kàwé. Ànàgó ti kàwé. Pòfẹ́sọ̀ ti pọ̀ nínú àwọn Ànàgó. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, mo sọ nípa àwọn Aṣáde. Mo ṣèwádìí ìdílé Aṣáde dáadáa nínú ìlú Ìpókíá. Mo rí i pé wọ́n kàwé gangan. Wọ́n mọ̀ kàwé o. Wọ́n kàwé. Ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ìjọba ń bẹ láàrin wọn. Àmọ́ bọ́pọ̀lọpọ̀ oníṣẹ́ ìjọba ṣe ń bẹ láàrin àwọn ìdílé Aṣáde. Bóyá ìdínú tí wọn ò fi fẹ́ dá mi lóhùn. Ìdínú gangan tí wọn ò fi fẹ́ dá mi lóhùn. Mo ní ń béèrè àwọn ọmọ oyè tí ń bẹ nínú wọn ni wọ́n sì ń ignore mi. Apá kábíyèsí ti Yíṣẹ́ Ọláníyan náà ignore mi. Bàbá Ọ̀tẹ̀níbọ̀tẹ̀ mọ́lẹ̀ ń ignore mi. Àwọn méjì tó kù náà àwọn náà ń ignore mi. Ṣùgbọ́n mo ṣe ń padà bọ̀ fáwọn mẹ́rẹ̀ẹ̀rin. Ìdílé mẹ́rẹ̀ẹ̀rin, ìdílé oyè, royal family mẹ́rẹ̀ẹ̀rin tí ń jọba ní Ìpókíá. Mo ń padà bọ̀. Mo ń bọ̀ fáwọn mẹ́rẹ̀ẹ̀rin. Iṣẹ́ ti pọ̀ tá a ti ṣe sílẹ̀ tí wọ́n mọ ju fọ́nrán ẹ̀ síta. Tẹ̀yin olólùfẹ́ mi ó sì mọ wò. N ó sọ ìtàn tó gbé Yíṣẹ́ Ọláníyan wọlé. Ìtàn tó gbé ìdílé mẹ́rẹ̀ẹ̀rin gun mẹ́rẹ̀ẹ̀rin tí ìjọba tó gbé wọn wọlé. N ó sọ gbogbo ẹ̀. Ó ti wà ńlẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi. Gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìpókíá nílé lóko àti lẹ́yìn odi. Ẹ dákun ẹ má dalẹ̀ ọmọ ìyá yín mọ́. Ẹ já ṣe bóyá tí í ṣe kó lè bá rí bó ti yẹ kó rí. Bàbá ẹ ṣe nọ́mà. Adájọ́ tí ń bẹ lórí ọ̀rọ̀ Ìpókíá. Mo ní wọ́n ní ẹ̀yìn ṣadájọ́ tí gbàbẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀yìn ṣadájọ́ tí ṣe síbì kan. Ẹ wo gbogbo ìgbẹ́jọ́ tí ń bẹ lórí àwọn ọba lọ́ba lọ́ṣùn stéètì. Ẹ wo bí ti ń ṣẹlẹ̀ lẹ́kìtì. Ẹ wo bí ti ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Mo mọ̀ pé ẹ̀ ní gbèsíbì kan. Ìtàn ń bẹ ńlẹ̀. Ìtàn ń bẹ bìbà. Ìtàn ń bẹ ńlẹ̀. Bí Yíṣẹ́ Ọláníyan ṣe dé Ìpókíá gbogbo ẹ̀ pátápátá là wà ní lọ́wọ́. A sì lẹ́rìí máa jẹ́ mi ìṣó lọ́wọ́. Bàbá Yíṣẹ́ Ọláníyan, àwa ò ní kẹ́ ẹ mọ́jọba o. Àmọ́ bẹ́ẹ̀ bá ti tọ́ lórí àpèrè ẹ jẹ́. Àmọ́ bẹ́ẹ̀ bá tọ́ lórí àpèrè, bàbá ẹ má jẹ́ ń tàn yín. Orí àpèrè tẹ́ ẹ wà ń. Bẹ́ẹ̀ bá ṣàdúrà ń bẹ ìpìlẹ̀ ń ṣẹ́, ẹ má jẹ́ ń tàn yín. Mo ní bẹ́ẹ̀ bá ṣàdúrà lórí àpèrè èpènú ni. Bàbá ẹ bá má fọwọ́ agídí kẹ́ ẹ má fi ní àwọn èèyàn lára ní Ìpókíá mọ́. Ẹ ṣe ń tó bá yẹ kẹ́ ẹ ṣe. Bàbá ṣe ẹ wọ̀ pẹ̀bí gan báyìí. N ò lérò pé ẹ wọ̀ pẹ̀bí. Torí bẹ́ẹ̀ bá wọ̀ pẹ̀bí gbogbo ń tẹ̀ ń ṣe yìí ẹ̀ ní máa ṣe. Ìlú Ìpókíá ń dàrú ilẹ̀ Yorùbá ní Ìpókíá. Èmi ò ní nǹkan kan o tí mo gbà lọ́wọ́ ẹnìkan lórí pé kí n lè bà yín lórúkọ jẹ́. Àmọ́ bàbá, mo fẹ́ kẹ́ ẹ ṣe nọ́mà ni. Mo fẹ́ kẹ́ ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe. Kẹ́ ẹ ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bó ti yẹ kó rí. Bàbá Yíṣẹ́ Ọláníyan, ẹ má gbàgbé ìtumọ̀ mọ̀jẹ̀nìkan bí mo ṣe sọ fún yín. Olórí àwọn olóòṣà ni ní apá abìkan níbìkan ń bẹ̀ wọ́n kí n ṣọ́bà wọn. Mo sì ń bọ̀ lórí ẹ. Mo ti sọ ìtàn àwọn Aṣáde díẹ̀ níwọ̀nba bí mo ṣe mọ̀ torí mo sì fẹ́ gbọ́ látẹnu wọn. Wọn ò sì tí ì dá mi lóhùn. Mo ti sọ ti bàbá Ọ̀tẹ̀níbọ̀tẹ̀ mọ́lẹ̀, bàbá Akíìmù.
ó kù díẹ̀ wọ́n bá wọn náà sọ̀rọ̀. Gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin tó ikọ̀ Ọ̀kẹ́lẹ́yẹ àti igun kẹrin, gbogbo wọn pátápátá ni mo ti ń gbìyànjú láti bá sọ̀rọ̀. Wọ́n sì bá wọn sọ̀rọ̀. Mo sì ń gbìyànjú láti bá bàbá Yíṣẹ́ Ọláníyan náà sọ̀rọ̀ dáadáa. Mo ti bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀ lákàtà wọn. Bàbá o, bàbá Yíṣẹ́ Ọláníyan, ẹ ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bó ti yẹ kó rí. Gómìnà Dàpọ̀ Abíọ́dún, ẹ ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bó ti yẹ kó rí. Commissioner of Police, ẹ dákun ẹ ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bó ti yẹ kó rí. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ọ̀rọ̀ Pókíà, ẹ ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bó ti yẹ kó rí. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ọba aládé tó wà lágbègbè Pókíà, ẹ ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bó ti yẹ kó rí. Ọmọ oyè ni kó máa jókòó sórí àpèrè àwọn baba ńlá wọn nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn tálálẹ̀ bá yàn. Wọ́n ní fání yànyàn ní Pókíà. Ẹ jẹ́ kẹ́ni tí yànyàn ó yàn. Kí ló Pókíà ó lè rojú kó lè ráàyè. Ẹ̀yin ọmọ Pókíà, ẹ dákun, ṣé ẹ fi nǹkan bo ọpọlọ yín mọ́lẹ̀ ni? Ṣé wọ́n dà nǹkan bò yín lójú ni, àbíbi tó yẹ kẹ́ ẹ fi rìn ẹ ti ń fi bẹ̀ ẹ tẹ̀lẹ̀? N ò bu yín o, àmọ́ bí ọ̀bá rí bẹ́ẹ̀, ṣó yẹ kẹ́ ẹ lajú yín lẹ̀ kẹ́ ẹ sì máa wòran. N ò ní kẹ́ ẹ jà, n ò ní kẹ́ ẹ fa wàhálà. Àmọ́ kí ló dé tẹ̀rọ tọ̀rọ̀ ńlẹ̀ tẹ́ ẹ lè sọ? Kí ló dé tẹ́nu ọ̀pọ̀lọpọ̀ yín jẹ dòdò tẹ́ ẹ sì lè ṣòdodo mọ́? Ilé ayé tó jẹ́ pé àríyàn lónìí yọ́dọ̀la wọ́n sọ pé lágbájá ò sí mọ́. Kí ló dé? Olódùmarè o, Olódùmarè o, Olódùmarè o, dákun bá wa múlé ayé tòrò, bá wa túnlé ayé ṣe. Pàápàá jùlọ ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire àti bí ọba lọ́ba ni wọ́n ti wọlé sí wa lára tá a sì mọ̀. Wọ́n wọlé sí wa láti bí àwọn tó yẹ kó máa jókòó sórí àpèrè. Wọ́n wá ń mọ̀ pé ibi tí wọ́n ti pè lórí ọ̀hún, bí wọ́n bá ti fi ibẹ̀ tẹ̀lẹ̀ gbáà, gbogbo ẹ̀ ó sì máa dàrú gbùdùgbùdù. Ṣé gbàgbé àwọn Fúlàní tí ń bẹ nílẹ̀ Yorùbá? Wọ́n ti dáná ogun, wọ́n ti gbéná ogun kaná. Àwọn Fúlàní sì ti ń wọlé báyìí. Ẹ wo iye ammunitions, ẹ wo iye àwọn ìbọn oríṣiríṣi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n sì kó wọn láwọn kọ́sítọ̀mù wa. Bàbá Mọ̀dẹ́kẹ́, dádì mi o, ẹ ṣiṣẹ́, Olódùmarè ó túbọ̀ mọ́ fún yín ṣe. Mo yìn wọ́n lọ́ṣun ṣètì. Product gidi ní jáde lọ́ṣun, product gidi ní jáde nífẹ̀ẹ́ òye, níbi ojúmọ́ ire tí ń mọ́ wákàkiri jákèjádò gbogbo àgbáyé. Bàbá mi olórí àgbà, ọ̀gá àgbà kọ́sítọ́ọ̀mù pátápátá, Àkọ̀ráyè, mo kí yín o. Àkọ̀ráyè, ìlú tí mo ti lọ primary school nù, mo lọ secondary school níbẹ̀. Àkọ̀ráyè o, yóò túbọ̀ mọ ojúṣe fún yín. Product gidi ní jáde lákọ̀ráyè. Akọ̀, mo kí yín o. Bàbá mi Ògúnṣùà, mo kí yín. Olódùmarè ó túbọ̀ mọ́ fún yín ṣe. Bàbá Mọ̀dẹ́kẹ́, bàbá kọ́sítọ́ọ̀mù, ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe kó lè bá rí bó ti yẹ kó rí. Inspector General of Police, ọmọ Ògùn State mọ̀ níyìn. Ògùn, ẹ má jò dàrú. Inspector General of Police, dádì mi, ẹ má jẹ́ kó Ògùn ó dàrú. Àwọn kan ń bẹ lóògùn tó jẹ́ pé wọ́n ti gbé ṣùmì. Wọ́n ń pààyàn ni bó ṣe wù wọ́n. Wọ́n sì ń fọwọ́ agbára, wọ́n fi ń ni mẹ̀kúnnù lára. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tó jẹ́ pé ibẹ̀ ni Inspector General of Police ti jáde? Inspector General of Police sì ní àmọ́ wọ́n ṣólò ó tọ́ èèyàn. Wọ́n ì ṣe síbì kan, wọ́n ì ṣe báyìí, wọ́n ì ṣe báyìí. Bọ́n bá jẹ́ èèyàn burúkú ni bàbá wa Tinubu ò ní fi wọ́n síbi tán wà. Àwọn náà ló tọ́ síbi tán wà. Commissioner of Police tí ń bẹ lágbègbè Pókíà, mo mọ̀ pé ẹ̀yin ló tọ́ síbi tẹ́ ẹ wà. N ò gbọ́ rí nínú ìtàn ìgbésí ayé yín láti ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́. Àwa ń ṣiṣẹ́ ìwádìí o. Láti ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́pàá, n ò tí ì gbọ́ rí pé ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí.
àmọ́ bàbá mo sọ fún yín níbì kan mo ní kì í ṣe nìkan ló káṣọ sí yín lọ́rùn kò ṣeé ṣe kéèyàn kan wá mọ kọ̀ǹtró yín bàbá ntọ́ bá yẹ kẹ́ ẹ ṣe tó lódùmarè rán yín ó ní kẹ́ ẹ ṣe o bàbá commissioner of police Ogun State n ò ní dákọ yín báyìí. DCO tí ń bẹ ní Ìpókíà àti DPO mo ṣe prógámù lórí yín tẹ́lẹ̀ ẹ wò ó ṣe o ẹ sì bẹ̀rù Olódùmarè ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má jẹ́ ń tàn yín Ìpókíà ẹni tó yẹ kó jókòó sórí àpèrè bí ọba ti jókòó síbẹ̀ ìlú Ìpókíà ò lè rójú o kì í ṣèpè yóò sì máa dàrú ni kò sì ní dàrú láṣẹ Èdùmàrè Ìpókíà ò ní dàrú o ọmọdé ò ní kú mọ́ ní Ìpókíà àgbà ò ní kú mọ́ àgbà tí ó bá kú yóò pẹ́pẹ́pẹ́ yóò 100 years kó tó kú ọkùnrin ò ní kú pọ̀ òjijì mọ́ ní Ìpókíà obìnrin ò ní kú pọ̀ òjijì mọ́ ní Ìpókíà àmọ́ àwa gan fúnra wa ẹjẹ́ àyẹ̀ra wa wò ẹ má jà tara wa lọ́pọ̀ fáwọn ará òkè ọ̀run ẹjẹ́ àpẹnupọ̀ self determination ni ẹnu ẹni báyìí la fi ń kọ méje àwa náà mọ ẹni tó yẹ lóyè a mọ àwọn ogun mẹ́rẹ̀ẹ̀rin tó yẹ lóyè tí wọ́n ti mẹ́nìkan láàrin wọn a sì mọ ọgbọ́n tí wọ́n fẹ́ lò tí wọ́n fẹ́ fi gbáyé wa àti Ìpókíà bẹ́ẹ̀ bá ṣe fàyàwọ́ ṣe ẹ̀ ní jẹun ni bẹ́ẹ̀ bá ṣe fàyàwọ́ ṣe ẹ̀ ní lówó lọ́wọ́ ni kí ló dé wọ́n wàá gbépo wọlé wọ́n gbé gbogbo ẹ̀ wọlé ẹ̀ tún máa tà sórílẹ̀-èdè míì tó yẹ kó rí bẹ́ẹ̀ ìyà sì ń jẹ wá ní Nàìjíríà ìyà ń jẹ mẹ̀kúnnù ìwọ̀nba epo tí ń wọlé sí Ìpókíà ayé wa ẹ sì tó ń tà sórílẹ̀-èdè míì ọ sì ń bọ̀ lórí yín o wọn ò tí ì dé kábíyèsí Adó-Odò kábíyèsí Adó-Odò ọba Olúṣọlá Idris Adébọ̀wálé Adéyanjú ọ̀tẹ̀ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ tù Ọlọ́fin Àdìmúlà Oòduà mo ṣe kábíyèsí o dà ń ṣákí o ẹ dákun ẹ má gbàbọ̀dè fáwọn ọmọ ìyá yín ní tí wọ́n sọ nípa yín ni mo sì ń ṣèwádìí àwọn nǹkan kan lọ́wọ́ bí n bá ti ṣe tán kábíyèsí bọ́ bá yẹ ń tẹ̀ sí yín lára wọ́n tẹ̀ sí yín lára lórí ìkànnì yìí kábíyèsí ọmọ yín mo jẹ́ àmọ́ ọmọ náà máa ń bá bàbá wí ó níbi tọ́mọ ti máa ń gbà bá bàbá ẹ̀ sọ̀rọ̀ ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ tù níyín mo ṣí fìlà forí adé wọn ò jẹ́ rọ́bà fín wọn ò rọ́bà fín nílẹ̀ Yorùbá tó rọ́bà ti yín ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ tó dórí àpèrè wọ́n ṣe fún yín kábíyèsí ṣẹ́ wọ̀ pẹ̀bí ni ẹ wá fẹ́ máa gbè sáwọn tí ò tó bẹ́ẹ̀ kí wọ́n wọ̀ pẹ̀bí lẹ́yìn kábíyèsí a ti ń gbọ́ wọ́n ṣe ń yọ́ ṣó ni wọ́n ṣe ń yọ́ gbọ́ kábíyèsí o mo rí yín náà o. tó ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ tó ọ̀yá ẹgbàpọ̀ tí yín ẹ wá rè máa ṣe nǹkan tẹ́ ń ṣe wọn ní dá yín lágara tó mo ń lọ mò ń bọ̀ ẹ ń bá sọ pé kémi àdìtú ọ̀rọ̀ Olódùmarè lọ kí n mọ́ bọ̀ náà ni wọ́n wà dé ni wọ́n ní débàlá ṣe ìgbà mo kí gbogbo yín ẹ kú kalẹ̀.